ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ ìwádìí tí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe lórí ikú Destiny Boy tó ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé nǹkan òun yànnà náà òun ṣàlàyé tí ó yé yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá ṣe mú fúnra wá lóòrèkóòrè sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà àdéhùn wa là ń mú sọ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ̀yìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ mọ̀ fetí ara yín gbọ́ bó ṣe ń lọ káàkiri gbogbo àgbáláyé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ti ń ṣe ìwádìí tó yanrantí lórí ikú tó pa ọ̀dọ́mọkùnrin òǹkọrin nì tí orúkọ rẹ̀ ń jẹ́ Destiny Boy tẹ́ ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ yìí ló gborí ẹ̀rọ ayélujára kankan o tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ya gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu látàrí bí ikú ọ̀dọ́mọkùnrin náà ṣe yá kíákíá tó sì jẹ́ ọmọ ọdún 22 years. ìyẹn 22 iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ ń di mímọ̀ èyún láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Babáṣèyí Olúṣèyí ẹni tó sọ ọ́ di mímọ̀ láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wípé wọ́n ti náwó gan afurasí kan o lórí ọ̀rọ̀ ikú Destiny Boy wọ́n ní ó ṣeéṣe kó lọ́wọ́ nínú ikú tó pa Destiny Boy bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá sọ di mímọ̀ pé Destiny Boy jẹ́ ọmọdé olórin ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ ọmọ ọdún 22 orin tí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kọ lórí ẹ̀rọ ayélujára látàrí ikú ọ̀dọ́mọkùnrin tó dolóògbé ni pé wọ́n fún un ní májèlé jẹ látàrí n tó pọ̀ jáde lẹ́nu nígbà tí ó fẹ́ jọ́lọ́run nípè ohun tí ọ̀dọ́mọkùnrin pọ̀ jáde lẹ́nu ó náà ní ń ṣe ìwádìí tó yanrantí lórí ẹ̀ pé ó ṣeéṣe kó jẹ́ pé májèlé náà fọmọkùnrin náà jẹ rògbòdìyàn ikú ọ̀dọ́mọkùnrin ló gborí ẹ̀rọ ayélujára kankan o ìtorí ẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà fi gbégbésẹ̀ tó yanrantí ìtorí ẹ̀ náà fi mọ́wọ́ gan ọ̀dọ́mọkùnrin kan tó wà pẹ̀lú Destiny Boy kó tó di pé ó jáde láyé bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn ló ṣeéṣe kí ejò ikú ọ̀dọ́mọdékùnrin yìí kó ní ọwọ́ nínú. wọ́n ní arákùnrin tí wọ́n fura sí tí wọ́n náwó mú pé wọ́n ti tì í lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó jẹ́ pé wọ́n máa ń ṣiṣẹ́ lórí ẹ̀ka àwọn ọ̀daràn tí orúkọ wọn jẹ́ State CID tí wọ́n sì sọ pé kí wọ́n tẹ̀síwájú nínú ìwádìí tó yanrantí pàápàá jùlọ kán lè ṣe àwẹ̀mọ́ lórí ikú tó pa ọ̀dọ́mọkùnrin olórin tí orúkọ rẹ̀ ń jẹ́ Destiny Boy tó ẹ̀yin èèyàn ìgbésẹ̀ tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé nìyẹn lórí ikú tó pa Destiny Boy tẹ́ ẹ̀ bá sì gbàgbé fọ́nrán kan náà gborí ẹ̀rọ ayélujára kankan níbi tí ìyá Destiny Boy tó ti ń fi àwọn èpè gbàǹkọ̀gbàǹkọ̀ sílẹ̀ lórí Destiny Boy pàápàá jùlọ ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn tẹnumọ́ o wípé ìpele ìga jù bẹ́ẹ̀ dẹ̀ ni orin táwọn kan jẹ lẹ́nu lórí ẹ̀rọ ayélujára ni pé ẹni tó jẹ́ babaláwo Destiny Boy ìyẹn adífálà rẹ̀ pé ọ̀pọ̀ tó ń fún ọ̀dọ́mọkùnrin yìí jẹ ó ti pọ̀ jù tí àwọn kan sì ń jẹ lẹ́nu pé ikú Destiny Boy kò lè ṣẹ̀yìn arákùnrin tó jẹ́ babaláwo ẹ̀ látàrí ohun tó ń gbé fún un jẹ ẹ̀yin èèyàn bó lẹ̀ sì rí fọ́nrán yìí sí ohun tá a tún ní ká mú wá sí etí ìgbọ̀nyín rè o bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́ lè máa jàǹfààní bá a bá ṣe mú fọ́nrán wá lóòrèkóòrè ẹ wo ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ́ mú wá sí etí ìgbọ̀nyín. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin.